Ta-na-na-na, 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 ta-na-na, ta-na-na. Yeah. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Ta-na-na-na, 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 ta-na-na-na. Ìbàjẹ́ ènìyàn kò má dáṣẹ́ Olúwa dúró. Nínú ayé mi, nínú ayé rẹ, ìbàjẹ́ ènìyàn dáṣẹ́ Olúwa dúró. Oore tí ò ní gbìmọ̀ lọ́lọ́run máa ṣe nínú ayé mi ló máa ṣe nínú ayé ẹ̀. Àní ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Àwọn kan wọ́n wá Ọlọ́run lọ, àwọn òyìnbó, sínú afẹ́fẹ́, sínú òṣùpá. Nígbà tí wọ́n ò rí ní Ọlọ́run o, wọ́n bá sọ wípé ó sọ Ọlọ́run. Ta ló lè tún iṣẹ́ Olúwa wò kò bá sí, ó sẹ́nìkan. Àwa máa dídì lọ́lọ́run. Gbàbí má gbàbẹ̀ ní gbàbẹ̀ má gbàbí bẹ́ẹ̀ ni. Ọlọ́run máa fi ọ̀rọ̀ ayé mi, ó máa fi rú ọ̀tá lójú àti wọn náà tó wù mí. Ó máa fi ọ̀rọ̀ ayé wa, ó máa fi ṣe mystery. Ó máa fi ṣe ṣọ́kà fáwọn ọ̀tá wa. Ta ló lè tún iṣẹ́ Olúwa wò kò sí, kò sẹ́nìkan. Òṣó ló fẹ́ tún iṣẹ́ Olúwa wò. The more they look, the less they see. Kò sí, kò sẹ́nìkan. Ṣé àjẹ́ ló fẹ́ tún iṣẹ́ Olúwa wò? Kò sí, kò sẹ́nìkan. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ ò gbé ọ̀gá. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ ò gbé ọ̀gá. Ayé àtọ̀run kọjá lọ, ọ̀rọ̀ rẹ ò ní lọ láìṣẹ. Ọ̀rọ̀ Ọlọ́run máa ṣe nínú ayé mi àti ìlérí Ọlọ́run máa ṣe. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ mo gbé ọ̀gá o. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ mo gbé ọ̀gá. Ta ló ń bínú èmi àti inú mi máa rún ó pa ni. Bẹ́ẹ̀ ni. Bákan kan rẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹgbẹ̀rún rẹ̀ á lọ. Ọ̀rẹ́ mi ṣe gbọ́. Bákan kan rẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹgbẹ̀rún rẹ̀ á lọ. Ọlọ́run ti rẹ́ mi àti ẹ sáwọn kan láti bùkún fún wọn. Kò dẹ̀ sóhun tó bá dí wa lọ́wọ́. We're going to get to our own audience. There's some people waiting for you. What are you waiting for? There's something in you want to share with us. God has placed something in you that you want to share to bless our world. Go out there and do it. Don't care what people say. Kí lọ́lọ́run ti fi ṣe lọ́kàn láti fi bùkún fún wa, láti máa fi múnú wa dùn. Lọ ṣe. Má bìkítà ohun tẹ́nikẹ́ni sọ. Tó bá táwọn kan bá like àwọn kan máa like. Gbogbo èèyàn ló like ẹ. Má waste time ara ẹ. Kò sí nǹkan tó lè ṣe. Everybody cannot like you, but God has created you, designed your gift for some particular set of people, and you need to find your own niche. Find your own soul family, your own tribe. Yes. Táwọn kan bá gbà tiẹ̀, àwọn kan gbà tiẹ̀. Bákan kan rẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹgbẹ̀rún ẹ̀ lọ. And he said, bí 80% ti dá láyé tí wọ́n bá ti fẹ́ràn mi, èmi ti fi 20% tó kù sílẹ̀ kan máa gbé mú ọlọ́ni mú wọn. Tó bá lè gbé ìgbèkúgbè ní wọ́n á gbé dà. Àwọn kan gbé mi lọ́kàn fúkẹ́fúkẹ́. Ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn gan ni, ó ń gbé mi lọ́kàn gidi gan. Torí pé ní ọdún 2026 tí mo wà yìí, Ọlọ́run ti bá mi ṣe tèmi. Èmi máa lọ́jọ́ ọpẹ́, mo máa gbé gbá ọpẹ́. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ ó máa ṣẹlẹ̀ nínú ayé mi, gbogbo èèyàn máa kí mi kú oríire. Láìpẹ́ láì jìnnà, ẹ gbọ́ gbogbo ayé, ayọ̀ mi fẹ́rẹ̀ dé. Ó ti dé náà, láìpẹ́ láì jìnnà. Ẹ ó wá bá mi kó mọ́, mo ra mọ́tò tuntun, ẹ ó wá bá mi sílé. Tó já sí pé ẹ ó jẹ àjẹyó, 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 ẹ ó tún ti lálẹ́. Ẹ ṣé gan ni o. You know, wow, Budani enjoy eating that takeaway. There's enough food to go around. Take your own. Thank you for coming. Bí mi àti ẹ ṣe máa kí wọn ni o. Èmi lọ pẹ́ kan. Ṣùgbọ́n èmi lọ pẹ́ kan. Èmi ló kàn, èmi ló kàn, èmi ló kàn. Èmi lọ pẹ́ kan. Èmi lọ ọmọ bíbí kan. Èmi ire owó kan. Ire ọmọ àlàáfíà ẹ̀mí kíkún ìgbéga ọ̀rọ̀ gbogbo. Èmi ló kàn ṣe báyìí. Èmi ló kàn. Oyibiribiri kàmí o. Finally. Ó ti yí kàmí o. Gbogbo ayé bá mi dúpẹ́. Oyibiribiri ó kàmí o. Àánú Olúwa yí kàmí o. Oyibiribiri kàmí o. Finally. Olúwa ṣíwèrè ọtí kọ́ mi. Ó ti yí kàmí o. Ẹ bá mi dúpẹ́. Oyibiribiri kàmí o. Àánú Olúwa yí kàmí o. Èmi ló láyọ̀ yìí o. Gbogbo ayé bá mi dúpẹ́. Èmi ló láyọ̀ yìí o, ẹ bá mi dúpẹ́. Bọ́lá mi ló láyọ̀ yìí o, ẹ bá mi dúpẹ́. Èmi ló láyọ̀ yìí o, ẹ bá mi dúpẹ́. Hallelujah! Èmi lọ́pẹ́ kan, ìwọ ń kọ́ kí ni wọ́n náà sọ. Àwọn ọ̀run ti sáyẹ̀nsì lórúkọ Jésù. Àmín.